kó wá worú èmi ṣùṣù kó ní Baraka share experience ẹ̀ ó ní nígbà kan Fathia Balogun ó táì òun down ó wá fẹ́ na òun pa níbi tí ń bá dé láì ṣe pé mo rọ mi sápò níbi tí ń bá dé yìí ṣọ́rọ̀ mi yé yín sìn after all ẹ wá máa mú orí lágbájá ẹ máa fi gbá ti tàmẹ̀dù ẹ máa mórí làkàṣègbè irú àwọn bloggers mẹ́wọ̀n tí ẹ kọ́kọ́ ro làákàyè kọ́ worú ẹni tó fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ kẹ worú èmi kẹ wá sọ pé ọ̀kan tá èmi dáhùn ó wá nà mí nàkúnà ọlọ́run dẹ̀ máa tá èyí dáhùn látàyé tó fi dọ́rùn ẹ jẹ́ burúkú. ẹ káàsán sá. ẹ káàsán. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ sá. àdúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa láti wà níwájú yín bàbá wa máa fẹ́ kẹ́ bá a dárúkọ yín sá. orúkọ mi ni Alhaji Abdulhakeem Olúwọlé kù sí gbogbo ayé mọ̀ sí Baraka. Mo kí dáadáa mo dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ní ọkùnrin lóbìnrin ní ọmọdé lágbàlagbà mo kí ẹ̀yin ìyá wa mo kí ẹ̀yin bàbá wa mo dẹ̀ kí gbogbo ẹ̀yin brother and sisters wa pátápátá mo dẹ̀ kí ẹ̀yin bloggers tí orí yín pé àwọn bloggers tí wọ́n ní làákàyè àwọn bloggers gidi tí a mọ̀ yàtọ̀ sáwọn olórí burúkú bloggers ṣẹ́mi pé nǹkan kan mo fẹ́ kẹ́ mọ̀ ní wípé ọ̀pọ̀lọpọ̀ bloggers ló wà tó jẹ́ pé ọ̀tọ̀ nìkan tó máa sọ tó bá sọ é bí láwọn máa lọ sọ àwọn ẹlòmíì kẹ̀dẹ̀ nìyí wọn ò mọ̀ kankan rárá àtọ̀ ọ̀tọ̀ làwọn tó máa ṣe interview àwọn akọ́ lọ píkì tó bá píkì kankan bẹ́ẹ̀ wọn wà ní píkì nǹkan gidi wọn kọ́ lọ gbé write up kan sí orí kinní ni débi pé àwọn èèyàn máa write up èèyàn máa dá wàhálà lẹ̀ káàkiri nígbà tí èèyàn kan bá wò ṣùṣù àwọn blogger tó yẹ pé kò ní fọwọ́ ara ẹ̀ kò ní fi ṣe nǹkan rí nílé ayé tí ò ní kéré òkò délé rárá kó wá worú èmi ṣùṣù kó ní Baraka share experience ẹ̀ ó ní nígbà kan Fathia Balogun ó táì òun down ó wá fẹ́ na òun pa níbi tí ń bá dé láì ṣe pé mo rọ mi sápò níbi tí ń bá dé yìí ṣọ́rọ̀ mi yé yín sìn after all ẹ wá máa mú orí lágbájá ẹ máa fi gbá ti tàmẹ̀dù ẹ máa mórí làkàṣègbè irú àwọn bloggers mẹ́wọ̀n tí ẹ kọ́kọ́ ro làákàyè kọ́ worú ẹni tó fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ kẹ worú èmi kẹ wá sọ pé ọ̀kan tá èmi dáhùn ó wá nà mí nàkúnà ọlọ́run dẹ̀ máa tá èyí dáhùn látàyé tó fi dọ́rùn ẹ jẹ́ burúkú yà bọ́bá yẹn ń tà èyí dáhùn bíbá ẹ máa lọ jẹ̀yà ayé lọ́rùn ẹ̀yin olórí burúkú bloggers dédé ó ti yé yín ẹ wò tẹ bá mọ̀ ẹ́ pé ẹ ní nǹkan tẹ fẹ́ ṣe ẹ kiri lọ wájú bóyá kẹ lọ sílé kejì ó ti yé yín tẹ́ bá ró tí èrò kó sínú mọ́tò yín bus stop o bóyá kẹ kó sọ́lẹ̀ o èmi kúrò ní èrò tẹ máa kó ẹ má fi mí kọ́ bọ́dì o but àwọn olórí burúkú kan wà tẹ́ bá sọ yé fún wọn bí lọ́ máa lọ sọ àwọn kan tí ẹ wà àwọn kan lọ́ wá ṣe interview o ọ̀tọ̀ làwọn tó ní content o àwọn kan máa lọ mú write up wọ́n á ní kinní kan sọ pé kinní kan ìyẹn irú ẹ̀yin bloggers bẹ́ẹ̀ mo ní ọ̀rọ̀ láti bá sọ ibi tẹ́ bá pòǹjẹ dé ni ẹ jóde ẹ má jójú ẹlẹ́yàdé wájú mi o tẹ́ ẹ bá fẹ́ pasún ayé tẹ́ fẹ́ fọwọ́ yín ṣe nǹkan rí nílé ayé nǹkan tẹ́ bá ti mọ̀ tó bá sọ nǹkan fún yín nǹkan tó bá sọ fún yín ni kẹ́ post ẹ má lọ post nǹkan tó bá sọ fún yín Fathia Balogun ẹ wá máa dá wàhálà lẹ̀ láàrin àwọn colleagues àbí ẹ máa dá wàhálà lẹ̀ káàkiri èmi ò ní nǹkan tí fẹ́ sọ jù ẹ lọ fún yín tó bá wù yín kẹ́ gbọ́ bó bá wù yín kẹ́ má gbọ́ ẹ mẹ́rin pé lákọlà wa gan wà bí Olúmọ ẹ̀yin ti tèmi tí ẹ bá fẹ́ gbọ́ confam tó legit gidi ó ti yé yín sìn tí ò ń ṣe gègé tí ò ń ṣe sẹ́gẹ̀ ẹ máa bọ̀ lórí TV yìí ó ti yé yín ẹ máa bọ̀ ń bẹ̀ kí ẹ wá gbọ́ gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ kí ẹ tún wá fojú yín wo gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ó ti yé yín ẹ má gọ̀ rárá o tẹ bá ń fẹ́ jẹ́ new thing ṣọ́rọ̀ mi yẹn sìn tó ń lọ ní ìgboro lọ́wọ́lọ́wọ́ ṣé ó ti yé yín sìn tí gbogbo ayé ń pè ó ti yé yín tí gbogbo ayé ń sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ nǹkan tó ń trend lọ́wọ́ ẹ máa bọ̀ lórí TV yìí ó ti yé yín ẹ mọ̀ yín pé ó ti tó bí ijọ́ mẹ́ta tí mo ti ya sinimá sẹ́yìn and sinimá mi kan wà tí mo fẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́ yìí tí gbogbo ayé dẹ̀ ti wò fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wa tẹ́ẹ̀rí wò ó ti yé yín mo fẹ́ bẹ̀rẹ̀ Ẹrúkú Ńlá Reloaded
ó ti yé yín fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ti wò tẹ́lẹ̀ so that because kò ṣe má wò ni kò dẹ̀ ṣe má ní nílé ni òun lẹ́rú kún ńlá àti pé n fẹ́ bẹ̀rẹ̀ alágbára àtijọ́ part 3 lágbọ́rọ̀ ọlọ́run agara owó ò ní dá gbogbo yín o ẹ mọ̀ pé owó náà ló máa ń ṣe gbogbo nǹkan owó ló ń parí gbogbo nǹkan mo mọ̀ pé aláṣìírí ààbò ọlọ́run á ṣe nírọ̀rùn fún mi but ẹ kú àfojúsọ́nà ẹrú kún ńlá reloaded àti alágbára àtijọ́ part 3 lágbọ́rọ̀ ọlọ́run ọba iná ò ní tọwọ́ yín o ẹ ní pasún ayé ẹ ní náà kan tọ́kẹ́ torí mi o ọlọ́run a máa fi púpọ̀ rọ́pò fún yín o níbikíbi tẹ́ bá ti ń mu àgbà náà ò ní wọ ọbẹ̀ lágbọ́rọ̀ ọlọ́run mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ ṣé gan orúkọ mi tèmi ò yí padà o èmi làlájì abdulhakeem olúwọlé ọmọ kò ṣáàdò yanyan èmi ní sàmì èmi ní bàbá bẹ̀ èmi ní báràkà ọmọ ọba ìpọ̀jù àbà ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ẹ̀ ní pasún ayé.